Sport FM hello. Assalamu alaikum. Wa alaikum salam wa barakatuh. Da kire ko bi tin pe wa. Láti Tamani ni. Láti Tamani. Naam, bismillah. Àti àwọn bàbá wa tó wà ní orí ìjókòó. Naam. Ọlọ́run bá wa lọ́rẹ̀ ní. Àmín, ya famo mi ko nu. Wọ́n sì gbọ́kàn ṣe yín bẹ́ẹ̀ ni. Naam. Àmín ya tayi. Naam bàbá, ìbéèrè tí mo fẹ́ béèrè. Naam. Lórí oko ẹbí láti má bàjẹ́ lọ́wọ́ wa. Ní ọ̀rọ̀ jẹrin lélẹ́yìn. Èèyàn kan ló rí ọmọbìnrin kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi. Ó dẹ̀ ló wò mí láti fẹ́. Ọmọbìnrin yìí sì ní èmi gan mọ̀ pé oníjàgídíjàgan ni. Allahu akbar. But ó wù mí láti jẹ́ wípé Ọlọ́run lè rọ̀ lọ́dọ̀ arákùnrin náà. Mo wá bá arákùnrin sọ̀rọ̀ pé ṣé bó fẹ́ ni má wọrí Ọlọ́run sì kún wa lọ́wọ́. Arákùnrin gbẹ̀yìn mi ó lọ ṣèwádìí lọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ pé àjọ jẹ́ bí. Àmọ́ nígbà tó dọ́dọ̀ ní kejì ó bà nínú jẹ́ kúrò wípé àwọn ọmọ yẹn tó bá fẹ́ kó lè sòsóore fún un. Arákùnrin yẹn padà wá bá mi pé ṣó yẹ kí n parọ́ fún òun mo ní mi ń parọ́ fún ẹ̀. Sọ́rọ̀ èèyàn ló fẹ́ gbọ́ ni àbó fẹ́ wo tọ́lọ́run láti fẹ́ nìyí. Tó bá jẹ́ pé wá fẹ́ wo tọ́lọ́run ni fẹ́ nìyí. Mo wá padà lọ bá ẹnì kejì pé akéré tó fi sọ̀rọ̀ báyìí. Èèyàn kan náà jọ ni gbogbo wa. A mọ̀ bá a sọ̀rọ̀ ṣó dẹ̀ dá fóun náà lọ́jọ́ iwájú. Ẹnìyẹn ní kó kan òun tó bá lọ bà wá lójú jẹ́ ńkọ́ ni mo ní fẹ́ tọ́ mi sọ́nà lórí rẹ̀ torí ọjọ́ iwájú. Torí ọjọ́ iwájú tó ẹ ṣeun ìyá wa Ìyáàfin Ọmọwùmí ẹ máa bọ létí gbọ́ àwọn bó dá ilé òun nísìn bàbá ọ̀rọ̀ ńlá ni wọ́n gbé kalẹ̀ yìí o. Akí ìyàwó náà Ọlọ́run san ilé ẹ̀san rẹ̀. Àmín. Tó bí sínú ẹ̀ bá. Naam. A rí i pé alhamdulillah ṣe rí ti sọ́rí láìmọye ìgbà ìyàwó fífẹ́ ó dà gẹ́gẹ́ bí sílà ní pé ẹrù tá a gbé lẹ̀ tá a fẹ́ tà àbá fẹ́ rà so tí ṣeré a sọ fún wa náà ni pé a mọ̀ pé nǹkan yẹn báyìí lágbájá ṣe rí bọ́jà ṣe rí rè ṣeré a fẹ́ ká ra ṣàlàyé díẹ̀ fún ẹni tó fẹ́ rajà pé wọ ẹja ọjà yìí ó ra. Ó kan lẹ́gbẹ̀ẹ́ o ẹsẹ̀ ti kan bí o ṣé o lè rà bẹ́ẹ̀ kábẹ́ ilẹ̀. kábọ̀ ọ̀dọ́gbọ́n èèyàn lè fi tó bá kù díẹ̀ ṣùgbọ́n èèyàn ó jẹ́ oyé pé tọ̀ èèyàn ò lè kò sẹ́ni tó pé tán láta àdámọ̀ hasana udama kò sí bóbi ìṣẹ̀lẹ̀ yọ ọ́yá ètò yóò kù síbi kan náà ni tọ́ aláǹfààní àti ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tó bá dáhùn náà tó pọ̀ sí yẹn àtúnṣọ ṣùgbọ́n o gbogbo nǹkan ló ní àtúnṣe o a máa bá a sọ̀rọ̀ a máa iṣẹ́ Ọlọ́run ni tẹ́yìn náà lè ṣe lára rẹ̀ tẹ́yìn bá ti sọ léwu fún ẹnìyẹn tó bá débi tó lọ gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn yóò ti gbọ́ díẹ̀ tó ra gbọ́hùn yóò ti fi ṣoṣo wọn. Ohun tẹ́ ẹ̀ sọ fún wa ni pé irú ìyàwó tí wọ́n pè ní sí pé ó yẹ kí wọ́n ti dọ́gbọ́n sọ fọ́kùnrin pé ẹni tó fẹ́ ọmọ dáadáa ni. nǹkan kan tíntín báyìí ṣùgbọ́n kì í ṣe nǹkan tó. bóyá ẹ̀yin lè ṣàtúnṣe lára rẹ̀ tẹ́ bá ní sùn. àwa náà máa ṣiṣẹ́ lórí ẹ̀yin náà máa bá a ṣe ẹ̀yin náà lè ṣiṣẹ́ Ọlọ́run lára rẹ̀. èyàn ní sọ pé ẹ̀rọ kí wọ́n kàdé sọ pé kò dáa ẹni tó sọ pé kò dáa náà Ọlọ́run tún àwọn náà ṣe. ẹni tó sọ pé kò dáa yẹn tó bàjẹ́ yẹn. kò dáa wàláhì obìnrin lè má dá lọ́dọ̀ ọkùnrin kan kó sì dá lọ́dọ̀ ọkùnrin mi. sẹ́ẹ̀rì tẹ́ ẹ̀ ń wò pé ó jálè àlébù lára rẹ̀ ó lè jẹ́ tọkùnrin ó láìkì. Allahu akbar. ètò Ọlọ́run ni. Allahu akbar. so ojú tẹ ẹlòmíràn wojú obìnrin pé kò yá yìí kò ṣe ó sì jẹ́ pé ìtí ọ̀yá ọkùnrin tó fẹ́ ní tóun fẹ́ nìyẹn. ọkùnrin kò sí ní tí ò fẹ́ láwọn obìnrin ọkùnrin mi yóò fẹ́ràn ojú obìnrin mi ọkùnrin mi ohun obìnrin mi ọ̀rọ̀ tí ń sọ ni. ààbò tí ń gbọ́dọ̀ kalẹ̀ ti tẹ̀hún lọ́rùn. Allahu akbar. so èyí tó ìṣe pàtàkì náà ni ìwà bí téèyàn bá ti wá kù sí yẹn wàláhì Ọlọ́run ni máa ń tún yẹn ṣe á kàn gbìyànjú ni níta kan fẹ́ ń bẹ̀ ni pé àtẹ̀yìn àti ẹnìkejì ẹ má bára yín jà a sì bí Ọlọ́run tí ẹ bá lè win mind ọkùnrin yẹn tó ṣe déédéé ara rẹ̀ bá a láì fi tí ò bá rí bẹ́ẹ̀ máa jẹ́ pọ́lọ́n ó ṣe àyè tó dáa yóò ṣe fún ọmọbìnrin náà àmọ́ ń tọ́ dáa jù ní pé ká má ba ara wa jẹ́ kò sẹ́ni tí ò kù síbi kan kò sẹ́ni tí ò kù síbi kan tó a tún ní ẹlòmíì ní ojú òpó salamu aleykum.